ẹ gbà wá lọ́wọ́ àwọn fúlàní darandaran o. Mẹ́rin nínú àwọn èèyàn wa ni wọ́n ti pa. Àwọn èèyàn ìlú àkókó ló pariwo bẹ́ẹ̀. Àwọn èèyàn agbègbè àjọwọ́ àkókó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àkókó ti pàrọwà síjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àtàwọn ẹ̀ṣọ́ aláàbò láti tètè wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ àwọn fúlàní tó ń fìgbà gbogbo já àwọn èèyàn wọn gbé lágbègbè náà. Alukoro fáwọn ìlú mẹ́sẹ̀ẹ̀sán tó parapọ̀ di àjọwọ́ àkókó, ọ̀gbẹ́ni Jacob Adégòkè ló gba ẹnu àwọn èèyàn agbègbè ọ̀hún sọ̀rọ̀ nínú ìpàdé àpérò gbogbogbò tí wọ́n ṣe lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ láwọn ìlú àjọwá. Adégòkè ní kò sí báwọn ṣe lè ròyìn ìrírí kíkorò táwọn ti ní látọwọ́ àwọn ọ̀daràn àtàwọn fúlàní darandaran tí wọ́n ń dúnkookò mọ́ àlàáfíà ìlú, tí wọ́n ń já àwọn èèyàn wọn gbé, tí wọ́n ń fipá bá wọn lò pọ̀, tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ rán ọ̀kẹ́ àìmọye àwọn olùgbé agbègbè náà lọ sọ́run ọ̀sán gangan láti bí ọdún méjì sẹ́yìn. Ó ní ohun tó mú kọ́rọ̀ ọ̀hún burú tó bẹ́ẹ̀ ni pé nínú gbogbo ìlú tó wà lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà, àjọwọ́ àkókó nìkan ló kángun pátápátá sí ààlà ìhà àríwá lágbègbè Òkè Ọya. Èyí ló ná ṣokùnfà ìdí táwọn tó jẹ́ olùgbé agbègbè náà fi ń kojú ewu ńlá látọwọ́ àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń ṣe bó ti wù wọ́n, tí wọ́n sì ń fi àwọn aráàlú pa gbogbo itú tó bá ti wá lọ́kàn wọn láìsẹ̀ní tó mú wọn sí i. Àwọn bíi 4 ló láwọn fúlàní ọ̀hún ṣekú pa láìpẹ́ yìí, tí wọ́n sì tún jí ọ̀pọ̀ èèyàn gbé pẹ̀lú owó ńlá tí wọ́n gbà lọ́wọ́ àwọn tó bá ti bọ́ sákóló wọn kí wọ́n tó tú wọn sílẹ̀. Alága gbogbogbò fún ìgbìmọ̀ agbègbè àjọwá, ẹni ọ̀wọ̀ Ezekiel Dáhùnsí, sọ nínú ọ̀rọ̀ tirẹ̀ pé kì í ṣe páwọn aráàlú káàárẹ̀ lórí àkọlù táwọn fúlàní ọ̀hún ń ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ń fi àdúrà jagun nínú ẹ̀mí, ṣùgbọ́n tó jẹ́ kàkà kéwé àgbọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún rọ̀ kókókó ló ń le sí i. Bákan náà ló ní àwọn aráàlú tún kó àwọn fìjìláńtẹ́ ìbílẹ̀ kan jọ, èyí táwọn fúnra wọn sanwó fún torí ààbò ẹ̀mí àti dúkìá wọn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò pàtàkì ọ̀hún, alága ẹgbẹ́ lọ́balọ́ba lágbègbè àjọwá, olóṣó tìlú Oṣó, ọba Clement Jimoh Ọmọọlá, ẹni táwọn ajínigbé kan lọ jí gbé nínú ààfin rẹ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, ní òun kò tí ì ṣetán láti sọ ohun tójú òun rí lọ́wọ́ àwọn jàǹdùkú ọ̀hún láàrin àsìkò tóun fi wà nígbèkùn wọn. Ọba Clement dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìjọba, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ọba aláyé ẹgbẹ́ rẹ̀ àtàwọn èèyàn ìlú àjọwá fún ìrànlọ́wọ́ àti àdúrótì wọn. Olóṣó tìlú Oṣó àjọwá ọ̀hún tún bẹ ìjọba kí wọ́n wá ṣètò ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá sílùú àjọwá, kí wọ́n sì tún ṣètò ibùdó àwọn ọmọ ogun sí agbègbè náà kí ọkàn àwọn aráàlú lè balẹ̀ díẹ̀. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.